gbogbo àwọn ọ̀rẹ́ ò sọ̀rọ̀ àwa wí tó wá di ọjọ́ birthday tẹ́lẹ̀ ṣe birthday fókù tó ti kú orí burúkú orí yín orí òfò tẹ́ gbé wálé ayé ọ̀rẹ́ ìbànújẹ́ tẹ́ jẹ́ látòrí small doctor gbogbo yín lẹ bá ìmọ́lẹ̀ ṣe ìkà ọ̀dájú abiyamọ ni gbogbo yín ẹ̀ ṣèyàn gbogbo yín wá lọ sí show ẹ wá ń kọ orin ìmọ́lẹ̀ mélòó nínú yín ló sì ń pariwo fún justice kẹ́ máa jáde lórí show yín lórí feed lórí kiri yín gbogbo yín lẹ ní fáǹsì gbogbo yín lẹ ní followers tap 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 ní Bella tó sojú bí ojú aláìyá ó sojú bí ojú ọ̀bọ iná oros ṣe mojú ẹ mọ àwọn ọ̀bọ ẹ mọ̀ pé àwọn ọ̀bọ kan wà tán ń pè ní iná oros Bella sojú bí ojú ọ̀bọ iná oros bóyá ṣe ní bí ojú òwìwí ẹmẹyẹ awó ó sẹnu bí ìrù awó bí ìdí awó ló ṣe sẹnu gbásín bí ìgbákò ẹ̀kọ́ bó ṣe rí ní triangle so ìwọ lè lọ máa kọrin Bella ọ̀nà ni máa kọrin Mohbad ìwọ ló ń sọ jọ́ọ̀bì fún Mohbad ṣé ìwọ nífẹ̀ẹ́ Mohbad ọ̀dẹ́nu ó nífẹ̀ẹ́ Mohbad dẹ́nu tẹ́ ẹ̀ bá lọ ságọ́ ọlọ́pàá lè máa jáde every week kẹ́tì ẹ̀ máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lé lórí pé ẹ̀yin ìjọba kí ló ń ṣẹlẹ̀ kò nídìí kẹ́ ẹ bújọba kò nídìí kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe protest àní kẹ́ẹ̀tì ẹ̀ máa jáde lórí show yín kẹ́ẹ̀kan ṣe show fún mọ́lẹ̀ kẹ́ẹ̀kan ṣe show fún wọn pé kódà kó jẹ́ 1 minute 2 minutes Nigeria police Lagos State police ìjọba Bọ́lá Ahmed Tinubu ẹ pé bàbá yín l'Àbújá kí ló ń ṣẹlẹ̀ ó ti tó oṣù mẹ́ta mẹ́rin tán ti lọ wú ìmọ́lẹ̀ máa rí nǹkan kan kẹ́ ẹ pè wọ́n gbogbo yín lẹ ní followers gbogbo yín lẹ ní fans gbogbo yín lẹ ní àwọn èèyàn lẹ́yìn ìkankan nínú yín ò lè pè wọ́n ẹsẹ̀nu bí ẹnu olórí burúkú bí ojú àyà ẹ wálẹ̀ ń kọrin fún birthday gbogbo yín ti gbàgbé awáwí tó jìbì àbí kí náà ń pọkọ ó jìbì ìwọ tó pe rẹ̀ ń kọ́tìsì òpònú ayíradọ ó sọ̀rọ̀ bí ọrùn àgùnfọ́n ṣebí wọ́n náà lọ síbi burial ground rẹ̀ àbọ̀ ò lọ́bẹ̀ àbí gbogbo yín kọ́ lẹ́rí bó ṣe kọ́ ọ̀run ẹ̀ sínú pósí àbójú yín kọ́ ló fi sí òkú Mohbad àbọ̀ fẹ́ sọ fún mi pẹ́ rí ṣebí wọ́n wà bẹ́ẹ̀ OGB Gbàgídí àti Qdot Abiola ṣebí ẹ wà níbi tán ti lọ sí Mohbad àbẹ́ ẹ̀rí bó ṣe kọ́ ọ̀run ẹ̀ sínú pósí tí ẹ̀yin bá jẹ́ ọ̀rẹ́ gidi ó yẹ kẹ́ ẹ reject pósí yẹn ni pé no tó bá jẹ́ pé orí Mohbad lélẹ̀ yóò ti ṣẹlẹ̀ kò sáàyè jẹ́ ká lọ gbé pósí ẹ má ti gbé síbẹ̀ kí mírẹ́kù yẹn ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn tí ò bá jẹ́ pé gbogbo yín ní lọ́wọ́ ẹ̀ dìsẹ́rù ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn rádaràdá játidàtì kẹ́ wá lọ rè gbé pósí ṣe bẹ́ẹ̀ yín ní mọ́tò kẹ́ ẹ mú àwọn bọ́ìsì irú àwọn ọmọ àdúgbò yẹn kẹ́ ẹ lọ ra pósí tuntun mi wá eléyìí tó sáìsì Mohbad fúnra rẹ̀ kẹ́ ẹ lọ fọwọ́ ara yín ra pósí wá ṣẹ́yìn ṣe ni ẹ ṣe é wọ́n dẹ̀ sí pósí Mohbad gbogbo yín lẹ́rí bọ́n ṣe tẹ ọrùn ẹ̀ sínú pósí ẹ̀dẹ̀ lọ́rẹ̀ yín ni gbinú gbogbo yín dùn pé ọ̀rẹ́ yín nìyẹn ẹ̀ ṣàbíyamẹ́ ẹ̀ ṣọ̀rẹ́ èyàn ògbúdọ̀ máa fi irú yín ṣàdúrà ọ̀rẹ́ ìwọ ni wọ́n máa ń tì mí nínú ọdún tó wà má grief anybody o don't grieve for anybody but the only thing tí mo lè sọ fún ẹ ni pé má jẹ́ kán pa ọ́ má gbà kí wọ́n pa ọ́ torí tí wọ́n bá pa ọ́ àwọn ọ̀rẹ́ tó pè ní ọ̀rẹ́ yẹn kì í ṣe ọ̀rẹ́ àwọn ẹbí tó pè ní ẹbí yẹn wọ́n ń ṣe ẹbí ará tó pè ní ará yẹn kì í ṣe ará ẹ ọ̀rẹ́ tó pè ní ọ̀rẹ́ rẹ kì í ṣe ọ̀rẹ́ ẹ ọmọ ìyá tó pè ní ọmọ ìyá kì í ṣe ọmọ ìyá ẹ̀gbọ́n tó pè lẹ́gbọ́n àbúrò tó pè lábúrò kì í ṣe àbúrò ẹ ó lọ́mọ bàbá débi tó máa ní ọmọ ìyá ó ní ẹbí ó ní ará má jẹ́ kán pa ọ́ torí tí wọ́n bá pa ọ́ ó lé níyàn tó máa jà fún ẹ ó léyàn nínú Nàìjíríà yìí ṣé tí gbogbo bá pa ń pọ̀ ẹ̀yin ò ṣe gbé bàbá Mohbad sẹ́gbẹ́ kan